Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ yín lólùfẹ́ ìfẹ́lúwa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín. Ẹ ti mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ gbé ní lórí fíìmù tẹ́ máa lọ wò. Ẹ lọ sórí YouTube kẹ́ lọ rí ìgbéyàwó òdì wrong choice lórí YouTube. Habeeb Alagbe wà ní movie yìí, Damilola òní ó wà ní movie yìí àtàwọn èèyàn báyìí lọ. Fíìmù yẹn dẹ̀ wà very very interesting. Ẹ lọ wò lórí YouTube. Ẹ wò, ẹ jẹ́ ká máa farabalẹ̀. Ká tó ṣìwàwò, ẹ jẹ́ ká wá kó wá òtítọ́ fínífíní kó tó bí ká máa kàn dédé react sí nǹkan. At times nǹkan tá a bá rí ó lè má rí bẹ́ẹ̀. Tá bá gbọ́ lẹ́nu ẹnì kejì pé ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ yìí la máa tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kò ṣe pé bóyá tó ń wá rí báyìí àkọ́mọ́sáyé conclude pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Habeeb níyàwó kódà tó jẹ́ pé ó níyàwó ó jẹ́ àwọn tó yẹ pé wọ́n struggle gan ìyá jẹ wọn kó tó di pé wọ́n wá ní owó ogun ìyàwó ẹ̀ ló lò láti lè fi hàn òkú ẹ̀ wọ́n ní owó àwọn náà ní properties ó dẹ̀ ń tọ́jú ìyàwó ẹ̀ ó ń kẹ́ ìyàwó ẹ̀ àmọ́ message kan pop up lórí fóònù Habeeb ìyàwó ti claim WhatsApp Habeeb so gbogbo àwọn messages tó bá wọ inú fóònù ọkọ ẹ̀ ìyàwó náà mọ̀mọ́ rẹ̀ so message yẹn ṣàwọn inú fóònù Habeeb so ìyàwó báyìí tí àwọn ṣe bínú nìyẹn ló bá lọ gbé kíní ajé tó ṣe fún ọkọ ẹ̀ ló bá ṣàbà gbogbo kíní yẹn jẹ́ nínú ìrètí pé kí bóun ṣe bá kíní yẹn jẹ́ báyìí ọkọ máa padà sí square one tí ayé ẹ̀ ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ cause ó ti bínú jù ó wá ìgbà fún tóun ṣe gba ogún òun padà báyìí ó máa wúlò fún un ó lọ sọ́dọ̀ babaláwo ń pè ogún tó gbà padà náà kò lè wúlò fún un ìgbà tó ṣàyà babaláwo Habeeb náà lọ bá babaláwo pè kọ́ báyìí ló ṣe ìyàwó òun ṣe bákùnmákùn sí o babaláwo wá ní pé ó ní ọmọ síta pé kó mọ̀ṣọ́ pé àwọn ọmọ tó bá ní síta àwọn girlfriend tó sì ní sẹ́yìn pé wọn tó bá ní síta kó mú wọlé padà pé tọmọ yẹn bá ti wọlé padà pé everything máa wà òkè padà so ṣàmú ọmọ wọlé Damilola ò ní ọmọ girlfriend ex-girlfriend tó ní oyún fún nígbà yẹn so yẹn ṣàmú pé tó bá ní ọmọ wọlé màmú òun náà wọlé so ṣàmú àwọn méjì wọlé ọmọ ọ̀dọ̀ ìyàwó wọlé tó bó ṣe bẹ̀rẹ̀ nínú ilé nìyẹn kò ṣàwọn nífẹ̀ẹ́ first wife tó lo oògùn oríṣiríṣi ṣáà ń ṣe ẹ má jẹ́ ń sọ gbogbo múfì yìí tán fún mi but ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo ìgbéyàwó òdì kẹ́ bá lè mọ̀kọ́ tó gbẹ̀yìn fíìmù yìí ẹ̀yin ti tèmi ẹ já ká máa ní sùúrù sùúrù kì í máa pọ̀ jù ẹ já ká máa ní sùúrù ká máa farabalẹ̀ ẹ má jẹ́ kára wọn máa gbóná sí nǹkan ká máa farabalẹ̀ ká ṣe ìwádìí kó tó nípa kò máa dédé akọ máa react sí nǹkan ṣe sí gbọ́ tó bá dẹ̀ ṣe ti ṣe jẹ́ ìrìn olùfẹ́ ti tèmi màá tún wá gbé yín débẹ̀ lórí fíìmù tẹ́ máa lọ rò báyìí ó dàgbò ó dìgbà.